A kí gbogbo wa káàbọ̀ sí orí Ojútólé níbi tí a ti ń mú àwọn ìròyìn orí afẹ́fẹ́ wá fún yín. Lórí afẹ́fẹ́ náà la wà ní sáà tá a wà yìí. Ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ká wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ ní òpin ọ̀sẹ̀ àti ìgbà tí ọ̀sẹ̀ tuntun yìí bẹ̀rẹ̀. Ẹ mú kàlẹ̀ ọmọ kẹ́ ẹ mú ti àkúṣe baálẹ̀ ọ̀rọ̀. Ọwọ́ àti ìlú Ìgbàjọ wàjà. Ọwọ́ àti ìlú Ìgbàjọ tó wà níjọba ìbílẹ̀ Bolùwàdúró nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó tún jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC, Ọba Philip Adégbóyèga Fámọdún Ìlọ̀ ti jáde láyé. Ìdílé ọlọ́mọ ọba Gbélérù tìlú náà ni wọ́n fi àtẹ̀jáde náà léde nípa ìpapòdà ọba náà, èyí tí wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí ìpàdánù ńlá fún gbogbo ará ìlú Ìgbàjọ. Ọba Adégbóyèga Fámọdún ló jáde láyé lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún yìí nípasẹ̀ àìsàn ráńpẹ́ tó ṣe é. Láti àsìkò náà ni gbogbo àwọn ọmọ ìlú àti gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ọba láyé náà ti ń dárò ẹni rere tó lọ. Tẹ́ ẹ bá gbàgbé, ọba Fámọdún ni wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ lọ́jọ́ 24 oṣù kọkànlá ọdún 2022 lásìkò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Adégbóyèga Oyètọ́lá, lẹ́yìn tó kúrò nípò alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó lè jẹ́ pé ìyànsípò ọba náà dá rúkèrúdò sílẹ̀ ní ìlú Ìgbàjọ lẹ́yìn táwọn ìdílé ọlọ́mọ ọba kan fárígá pé ipò ọba ìlú náà kò tọ́ sí ẹni tí ìjọba buwọ́lù, èyí tó mú kí gómìnà Adémọ́lá Adélékè náà kéde ìdádúró fún un lẹ́sẹ̀kẹsẹ̀ tó gba eku idà ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Lásìkò ìjọba rẹ̀ yìí, orí adé náà gbìyànjú láti mú ìrẹ́pọ̀ bá ìlú Ìgbàjọ lápapọ̀ àti agbègbè rẹ̀ nípa lílo àwọn ìrírí rẹ̀ lágbo òṣèlú àtàwọn èèyàn tó mọ̀ fún ètò ìdàgbàsókè ìlú náà tó fi mọ́ àwọn tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ìlú Ìgbàjọ. Àwọn orí adé, ọrùn ìlẹ̀kẹ̀ olóṣèlú àtàwọn jàǹkànjàǹkàn lórílẹ̀-èdè yìí ni wọ́n ti, pàápàá jùlọ nínú ẹgbẹ́ APC, wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìlú náà tí wọ́n sì ń gbàdúrà pé kí Ọlọ́run dẹ ilẹ̀ fún orí adé tó jáde láyé náà. Ọpẹ́ o, ohun tá a gbọ́ ni pé àwọn ajínigbé ti fi ọba aláyé tí wọ́n gbé ní ìpínlẹ̀ Kwara sílẹ̀. Tó yẹ pé ṣáájú àsìkò yìí la gbọ́ pé àwọn afipágbénigbowó náà ti sọ pé mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà làwọn fẹ́ gbà káwọn tó lè yọ ọba ìlú Bayagán níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn sílẹ̀ lẹ́yìn tí wọ́n jí gbé tán. Ṣùgbọ́n ohun tá a gbọ́ ní ọ̀sán òní ni pé àwọn amòòkùnṣìkà àwọn ti fi ọba náà sílẹ̀, ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ bóyá wọ́n gba owó ìdúnàdúrà tí wọ́n jọ ń béèrè lọ́wọ́ àwọn ẹbí ọkùnrin náà, ṣùgbọ́n wọn kò gbà. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń kí ọba Bayagán kú oríire. Wọ́n ní ó kú àjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Wọ́n sì gbàdúrà pé irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí orí adé náà mọ́. Nǹkan ńlá ló ṣẹlẹ̀ sí ọkùnrin yìí o. Ọ̀kan nínú àwọn pásítọ̀ nínú ìjọ Rìdíìmù jẹ ẹ̀bùn ńlá níbi ayẹyẹ tí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ rédíò ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn l'Ábẹ́òkúta lọ́hùn-ún, ọ̀gbẹ́ni Fásulé Mákindé ṣe. Níbẹ̀ ni màmá ọkùnrin Rìdíìmù yìí ti jẹ ilé. Bí èèyàn bá ju orí ahun, kò sí kí omi má bọ́ lójú ẹ̀. Lákòókò tí màmá àgbàlagbà kan tó lé ní ẹni 90 ọdún, Àbíbátù Àbátàn láti Ìkòròdú jẹ ẹ̀bùn fìríìjì ńlá níbi ayẹyẹ àyájọ́ Òwúyẹ́ tágbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní olóyè Mákindé Fásulé tọ́pọ̀ mọ̀ sí ayé tàbí sẹ́nítọ̀ ṣe nílùú Àbẹ́òkúta. Ṣe ni màmá náà yí nílẹ̀ẹ́lẹ̀ tó ń pariwo pé ọpẹ́lọpẹ́ Fásulé ní ara mi. Yàtọ̀ sí ti ìyá àgbàlagbà yìí, bẹ́ẹ̀ la gbọ́ pé ọkùnrin pásítọ̀ kan, ìyẹn Akínlémi Bọ́lá John Káyìndé, òun ni ẹni tí orí ṣe lóore jù nítorí pé ọkùnrin náà jẹ ilé ńlá bọ̀gìnì látọwọ́ Fásulé. Nínú ọ̀rọ̀ pásítọ̀ ní sọ pé lọ́jọ́ àsìkò yìí lòun ti rí ìna pé òun yóò jẹ ẹ̀bùn ilé. Bó ṣe kúrò nílé òun lọ́jọ́ náà ló ń sọ fún gbogbo àwọn ẹbí òun pé ẹ lọ fọkàn balẹ̀, à ń gbélé tuntun bọ̀, èyí tí ó padà wá sí ìmúṣẹ. Irú kí leléyìí Elédùmarè? Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn pa ọlọ́pàá, wọ́n tún gé apá rẹ̀ lọ. Àwọn ẹgbẹ́ òkùnkùn kan la gbọ́ pé wọ́n ti ṣọṣẹ́ lágbègbè Ìléṣè nítòsí ìlú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, èèyàn 2 ló pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà. Ohun tá a gbọ́ ni pé lójijì làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà kọlu ọkùnrin ọlọ́pàá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámilékan. Ìgbọ́n la gbọ́ pé wọ́n kọ́ yìnyín lu ọkùnrin ọ̀rẹ́ yẹn ní ìgbà tí wọ́n rí pé ó ti kú pátá ni wọ́n bá tún gé apá ẹ̀ lọ
ọ̀kan nínú àwọn ọlọ́pàá tẹ̀sán ọbalẹ́ndé lẹ́kọ̀ọ́ ni wọ́n pe ọlọ́pàá tí wọ́n pa nípakúpa yìí. Yàtọ̀ sí ọlọ́pàá yìí tí wọ́n pa yìí, a gbọ́ pé wọ́n tún pa ọmọkùnrin kan tí wọ́n ń pè ní ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ohun táwọn èèyàn kan sọ ni pé ó lè jẹ́ pé ọkùnrin ọlọ́pàá tí wọ́n pa yìí máa ń da àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún láàmú, jẹ́ kí wọ́n fìbínú pa á. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé bóyá ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò ni àwọn tó pa á yìí, nítorí pé ó lè jẹ́ pé ẹgbẹ́ míì tí kì í ṣe tiwọn ló wà, jẹ́ kí wọ́n fi ìbínú pa á. Irú ọkùnrin wo ni Cosmos yìí o? Ṣe ló lọ jí wáyà iná gbé tọ́wọ́ fi tẹ̀ ẹ́. Bòròbòrò ni géńdékùnrin ẹni ọdún 27 kan Cosmos ń kà nígbà tó àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì ṣẹ́gi. Ẹ̀pèsè ni Cosmos ń bẹ̀bẹ̀ pé kí wọ́n ṣàánú òun. Ó ní kí wọ́n síjú àánú òun pé ebi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ òun ló sùn di olè. Ọmọ bíbí ìlú Benue ni wọ́n pe ọkùnrin náà. Bẹ́ẹ̀ la gbọ́ pé ọkùnrin náà ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá níbi tó ti ń ṣàlàyé ohun tó mọ̀ nípa ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án. Ọkùnrin náà ní ẹ̀ṣẹ̀ mi jẹ́jẹ́ o, ebi ló sọ mí di ẹni tó ń jí wáyà iná ká. Sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́, ó tiẹ̀ dá mi lójú pé ẹ ó ti gbọ́. Gbajúgbajà òṣèré fújì ni Alhaji Wasiu Ayinde Kapodi Tuti Mayegun One. Ọkùnrin náà ti parí ìjà pẹ̀lú ìyá ọmọ rẹ̀ o, ìyẹn Kafayatu Adunni Bisola Badmus Adunbarimatosi, gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe máa ń pè é, níbi ayẹyẹ kan tó wáyé ní ìlú Èkó láìpẹ́ yìí. Níbẹ̀ gan ni gbọ̀ngàn ti sọ tí òkútù wù, nítorí pé ṣe ni Bisola Badmus mú Abdulmalik wá sí àgbo náà. Bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣènáwó lọ́jọ́ náà tó jẹ́ gbajúmọ̀ olórin mùsùlùmí Alhaja Rukayat Aláwìyé tí wọ́n ń pè ní Bàṣírí mi sọ fún Bisola pé máa bọ̀ níwájú. Nígbà tí Kapodi Tuti, ìyẹn olúayé àwọn onífújì, ń kọrin, àsìkò náà ni wọ́n ti Malik sí iwájú pé kó lọ kí bàbá rẹ̀. Ọmọkùnrin náà bá dọ̀bálẹ̀ gbalaja, bó ti ṣí aṣọ tó fi bojú àti gíláàsì tó wọ̀ ní K1 rí i pé ọmọ òun ni. Ó sì ya ọkùnrin náà lẹ́nu pé ṣe ni Malik jọ òun bí ìmúmu. Ó bá fọwọ́ fa ọmọdé náà mọ́ra, ó sì fọwọ́ rà á lẹ́yìn pé kó má bínú. Bẹ́ẹ̀ lọkùnrin náà forin bẹnu tó ní ọmọ ti bọ̀ wálé o, ọmọ ti bọ̀ wálé, ọmọ ti bọ̀ wálé o, ọmọ ti bọ̀ wálé. Ṣé ní arúgbó sọ tí àwọn èèyàn pariwo pé lóòótọ́ Abdulmalik ti bọ̀ wálé o, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wàá dá ọ̀wọ́ sílẹ̀ ní ìgboro ayé. Bákan ń sọ pé K1 ń jẹ̀bi Bisola Badmus pẹ̀lú bó ṣe jẹ́ pé kò náání obìnrin náà nípa àti ń tọ́jú ọmọ tí ó bí fún un. Bákan kan sọ pé ẹ má dá K1 lẹ́bi o, wọ́n lè kò sọ pé nǹkan ló ń bí Malik, wọ́n ló ń tọ́jú ọmọ náà, ṣùgbọ́n kò kàn án sí gbogbo ayé ni. Ṣùgbọ́n tó fojú ẹ̀ dájú ni pé ọmọ ti bọ̀ wálé, bàbá ti rọ́mọ, ọmọ sì ti rí bàbá rẹ̀ pàápàá. Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Desola Afod, ìyẹn ìyàwó Kúnlé Afod o. Obìnrin náà sọ̀rọ̀ o, ó ní kò sí ẹni tí òun lè bú nítorí pé ẹlẹ́ẹ̀kẹ́ èébú lòun. Ìyàwó Kúnlé Afod, ìyẹn Desola Afod, ti kìlọ̀ fún àwọn kan tí wọ́n fẹ́ wọ̀ nílẹ̀ pé kí wọ́n ṣọ́ra wọn, nítorí pé kò sẹ́ni tí tó wúwo lọ́wọ́ òun tí òun kò lè rí fín. Ojú òpó ìkànnì Instagram rẹ̀ ni Bisola ti sọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ èso ní àwọn tó mọ̀ pé òun gbádùn ní àwọn àbúrò pẹ̀lú ọkọ òun Kúnlé, àti pé òun bá ti ń bínú báyìí